tó jẹ́ ọmọ Yorùbá. If you're Yoruba indigene, Mo fẹ́ bá yín sọ̀rọ̀. I want to talk to you all. Mo dẹ̀ fẹ́ kẹ́ gbọ́ ọ̀rọ̀ tí ń bá yín sọ̀rọ̀. And I want you to listen and accept what I'm about to say. Mo náà ti bà abúlé yín, wọ́n ti gbà tán. I said they are already usurping you from your villages all over Yoruba State. Ní Ogun State. In Ogun State, Ọ̀ṣun State. Osun State, Ondo State. Ondo State, Anambra State. even Anambra Gbogbo State, àwọn ilẹ̀ Igbo wọ̀nyẹn. even the Igbo lands as well. Àwọn wọ̀nyí ti wọ̀. People are already entering those places. Tí wọ́n dẹ̀ ti gba gbogbo ẹ̀. And they're already overtaking you people in your various states. Èyí tá à ń sọ yìí sí. What we are saying right now, Kì í ṣe ọ̀rọ̀ ẹ̀sìn o. this is not about religion. Christian. Whether you're a Christian Muslim. or you're a Muslim, Àwa tá jẹ́ ọmọ Yorùbá. and we are Yoruba traditional worshippers, Àsìkò tá a gbọ́dọ̀ kó ẹ̀sìn wa papọ̀ nìyí. this is time we must band together Láti jà fún àwọn ilẹ̀ bàbá wa. to fight for our father's land so that they don't overtake us in it. Ẹ má jẹ́ kán fi ẹ̀sìn gba ilẹ̀ wa o. Don't let them use religion take over our land. Gbogbo abúlé tó ń gbà l'Ondo State yẹn. All those villages they've taken over in Ondo State, Wọ́n pa Muslim, wọ́n pa Christian. when they wanted to kill, they killed Christian and Muslim alike. Ilẹ̀ náà ń jà fún kì í ṣe ẹ̀sìn. They are fighting for the land, they are not fighting for religion. Ẹ̀sìn náà kàn gbá wọlé o. They are just coming through the lens of So mo religion. sọ fún yẹn ọmọ Yorùbá. But I'm telling you all Yoruba Ẹ múra o. people, please be prepared. Gbogbo ọmọ Nàìjíríà. Nigerians at Ẹ large, múra dáadáa. please be well prepared Wọ́n má bàa gba ilẹ̀ yín o. so that they don't take you away from your father's Wọ́n wá pé land. gbogbo àwọn lọ́balọ́ba. And calling unto the royalties in Yoruba Ọọ̀ni land. of Ifẹ̀. Your Ọọ̀ni of Ife, the Imperial Majesty. Kábíyèsí kádé pẹ́ lórí rẹ̀. Kábíyèsí, we greet you, sir. Ẹ dá sí o. Please talk about this. Aláàfin tuntun tó ṣẹ̀ jẹ ẹ dá sí The o. new Alaafin, please talk Ẹ̀yin about ọba this. Ondo All ẹ dá sí o. the kings in Ondo State, Ẹ̀yin ọba Ọ̀ṣun Ọ̀yọ́ Lagos State ẹ dá the sí o. kings in Lagos, Oyo, Osun, please talk about this. Tógun yẹn bá wọlé tán. Because when the war overwhelms us, Apá ò ní ká o. we will not be able to do anything about it. Èmi mo rẹ́dí ogun. Personally, I'm ready for Mo war. sọ fún yín jọ́kìnrin àná mo ní kẹ́ ẹ dira. I told you the last time that you should fortify Àwọn yourself. kan sọ pé báwo ni pásọ̀ máa sọ pé Some èèyàn people dira. will say, why will a pastor utter that kind of statement? Ẹ lọ dira o. Please go and fortify Tó yourself. bá yá màá gbé Báìbù mi sílẹ̀. Because when war comes, I will drop my Bible. Màá jà fún ìlú bàbá mi. I will go and fight for my father's land. Ìgbà wo ni Christian dé Nàìjíríà? When the Christianity come into Nigeria, 1842 it came in 1842. ló ṣẹ̀ dé Nàìjíríà. That was when it came in. Ẹni àkọ́kọ́ tó máa kó Báìbù jọ. And the first person to compile the Bible, Williams lórúkọ ẹ̀. his name is Williams. Wọ́n pa ní on the 6th They killed him on the 6th, 1536. 1536. Wọ́n dáná sun. They burnt him. He was Ẹ tún gbé lynched. Báìbù tá à ń kà yìí. The person that compiled the Bible for So us. ẹ má jà fi ẹ̀sìn bọ inú afẹ́jà fúnlẹ̀ bàbá So wa. don't let us put religion into our culture or for fight for our father's Màá land. dira. I will fortify Màá myself síwájú ogun. and I'll be a leader. Wọ́n tó de lè dira fún ènìyàn. And if you can fortify people, Máa bọ̀. fortify A them. máa dira a máa jagun náà. We will fight that war. Màá gbé Báìbù sílẹ̀. I will drop my Bible Nítorí ilẹ̀ bàbá mi. because of my father's land. Ṣé Bíbélì sọ? Because the Bible says it. Hébérù 6 verse 1. Hebrews 6 verse Ó ní 1. ká fẹ́ kọ́ Kristi tì It náà. says, set aside the teachings of Ká ṣe Christ pípé. and let us do what is Ẹ jẹ́ complete. àkọ́kọ́ fi ti Kristi tì We náà. will now put it Ká aside. lọ jà fúnlẹ̀ bàbá wa. Let's fight for our father's Ká land. máa sọ pé kí Jésù ràn wá lọ́wọ́. And we tell Jesus to help us. Kó ràn wá lọ́wọ́. To help us in the war for our father's land. Ohun tá a máa ṣe nìyẹn o. That's what we are going to do. Nígbà tó mú Jésù Kristi. When Jesus was caught, Ọmọlẹ́yìn ẹ̀kọ́ fa ìdáyọ. a disciple drew out his sword. À ń pè ní Pétérù. His name is Peter. Ó bẹ́ etí ẹnìkan sílẹ̀. He cut off the ear of one of the soldiers. Ó bẹ́ etí ẹ̀ He sílẹ̀. cut off the ear of one of the Jésù ní soldiers. rárá. Jesus said, no, Ti idà rẹ̀ bọnú àkọ̀. keep your sword back in the shirt. Jésù ní tó bá yá o. That when the time comes, Ẹni tó ní aṣọ kó lọ tà á. if you have a cloth, go and sell it. Ẹ tó ní bàtà kó lọ tà á. When the time comes, if you have sandal, you will sell Ẹ lọ it. sí Luke 22. Go to Luke 22. So ẹ má filẹ̀ bàbá yìí sílẹ̀ o. Please don't leave the things of your father and the land of your Christian sọ father. pé kí n má jà fún bàbá mi. Christianity does not stop me from fighting for my So father's ìwọ náà rights. má wòran ọwọ́ ọmọ Yorùbá. So if you are Yoruba indigene, don't just Ẹ má fold your jẹ́ kó wá hands. gbalẹ̀ bàbá wa lọ́wọ́ wa. Don't let them take over our father's land from us. Ọlọ́run á fún wa ṣe o. God will help us. Alálẹ̀ bàbá wa Our ancestors á fún wa ṣe o. would help us. Jésù mo gbàdúrà.